kí ni pọ́blẹ́mù àdàbíyà lérí ọ̀rọ̀ mufti èyí tí ń ṣẹlẹ̀ láàrin mufti àti mudirul markaz kò kàn yín náà lérí ọ̀rọ̀ mufti àti mudiru ọ̀rọ̀ jù yín lọ o ẹ̀yin àgbààgbà àdàbíyà ẹ pé ọmọ yẹn ẹ wọ́nu ẹ̀ ó fẹ́ ti ọ̀pá bọ ìsà ó wá pọ́síbù kí eléyìí tó fẹ́ ṣẹlẹ̀ yìí wá ṣẹlẹ̀ kí gbogbo ẹ̀ padà wá fọ́pọ̀ yányá ẹ sì máa bú mudiru ká máa wò yín àwọn ọmọ wa sọ pé àfẹ́ kí wàhálà ṣẹlẹ̀ kàkà táwọn fi kọjú sí al-Khalifatul Adabi àwọn láàmà kọjú sí àwọn rí pé kí ni yẹn ò ká wọn lọ́wọ́ kó ń pọ̀ sí ni ọ̀n pẹ̀ mudiru ní principal secondary school wọ́n mú principal secondary school míì jáde ní gbogbo ilẹ̀ Yorùbá include lọ ní táwọn àmbẹ̀ yìí tó lè fi compare rẹ̀ wọ́n sẹ́ndì fídíò ọmọkùnrin kan sí mi nísìn ìsìn náà wọ́n sẹ́ndì ẹ̀ sí mi yìí gbogbo ọjọ́ tí wàhálà máa ṣẹlẹ̀ láyé bayna al-adabiyya wal markaziyya wallahi al-azim àwọn ni wọ́n máa pilẹ̀ rẹ̀ àtẹ́ sọ́dọ̀ wọn o àtẹ́gbá sí wọn o kí ló dé tí wọ́n wọ́n sọ́dọ̀ wa sẹ́rí naqdu tàríkì an-naqdu at-tariqi lè ṣètò wa o wallahi al-azim an-naqdu al-mawdu'i lè ṣètò wa o ok àdàbíyà fẹ́ sí 100 years tí wọ́n ti dá súnmọ́ra alẹ́ ẹ sọ ọmọ màrìkàsí kan tó jáde tó ara dọ̀ wọn lérí ẹ̀ wallahi amanadu tàríkì sí sẹ́yìn pé wallahi mọ́bùn àwọn ọmọ dákẹ́ a máa wòyìn rẹ̀ a máa fi gbogbo nǹkan lẹ̀ nítorí kí wàhálà àmọ́ lè máa ṣẹlẹ̀ ẹ̀yin ó sì máa yà sọ́dọ̀ wa kí la gbégbá yín ẹ̀ ń ṣe 100 years tẹ́ ẹ dá súnmọ́ra alẹ́ ẹ pọ́sì kọ̀sídà kí ló kọ àfáà àgbà yìí àfáà oníyanjú tí wọ́n kọ níjọ́ tí ansarul islam pé 50 years níjọ́ tí ansarul islam tó pé 50 years ìjọ́ tí ansarul islam pé 50 years ìwọ́n jẹ́ 1992 ìní ansarul pé 50 years 1992 ẹni tẹ́ lọ́pọlọ tẹ́ nílàkà yìí èyí tí ò sí jìdá lù ń bẹ̀ ní wípé ansarul islamu ètí ń bẹ qabla ta'sisi zumra al-adabiyya ǹjẹ́ ẹnìkan kọ́kọ́ mẹ́tì lérí ẹ̀ ẹnìkan sọ nípa rẹ̀ gbogbo tó bá wù kálukú kó bù fún rẹ̀ yẹn anta hurrum gbogbo tó bá wù ọ̀pẹ̀ra rẹ̀ abẹ́mi máa tẹnu mọ́rọ̀ kan o ẹni ó bá lè ebú la ebú yẹn fa ẹni tó bá lè ebú la kò mọ̀ yẹ kó máa bú yẹn ọ̀n pẹ̀ mudiru ní principal secondary school wọ́n mú principal secondary school míì jáde ní gbogbo ilẹ̀ Yorùbá include lọ ní táwọn àmbẹ̀ yìí tó lè fi compare rẹ̀ tóun náà jẹ́ principal secondary school mú jáde ya subhanallah ẹ̀yin àgbàgbà ẹ̀yin àfáà wa ẹ̀yin bàbá wa ládàbí kí ló dé tẹ́ ẹ dákẹ́ sẹ́yìn náà ń bẹ nídìí wàhálà yìí ni ṣé ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín ẹ̀ ń bẹ nídìí wàhálà yìí ẹ̀ ń bẹ nídìí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí gbogbo èyí tí sákìsàkìsàkàsàkà tí ń ṣe láti jọ ní kò sẹ́yìn tẹ́ rí mẹ́ apáti adákẹ́ àfúnlẹ́sì torí kómi àlàáfíà lè tòrò inú ìjà fúnlẹ́sì ẹ mọ̀ yí pé ẹni tó mèsì ni wá ẹ mọ̀ pé ẹni tó mèsì ni wá ẹ sì mọ̀ yí pé èsì tá a fọ́ èsì tí ó fọ́ kankan ni àmọ́ kí ló dé ìsọnù yìí pọ̀ tó bá bẹ̀rẹ̀ nísìnyí ariwo mọ́ríkàsì lẹ́ẹ̀mọ́ pa káàkiri àwọn mọ́ríkàsì tó dé ẹ dákun ṣé àwa la tó dé báyìí mo tiẹ̀ fẹ́ béèrè gan kí ni pọ́blẹ́mù àdàbíyà lérí ọ̀rọ̀ mufti kí ni pọ́blẹ́mù àdàbíyà lérí ọ̀rọ̀ mufti kí sì pé ẹ fẹ́ràn mufti o gbogbo ayé ló mọ̀ wallahi al-azim ẹ fẹ́ràn mufti èyí tí ń ṣẹlẹ̀ láàrin mufti àti mudirul markaz kò kàn yín náà mẹ́ta lọ́rọ̀ min falisafatil kalam ọ̀nà mẹ́ta ìlọ̀rọ̀ pé sí ọ̀rọ̀ máa ju ní lọ èyàn a máa ṣe dédé ọ̀rọ̀ èyàn a máa ju ọ̀rọ̀ lọ
lérí ọ̀rọ̀ mufti àti mùdírù ọ̀rọ̀ jù yín lọ o ẹni ọ̀rọ̀ bá sì jù lọ kì í dá sọ̀rọ̀ ẹni tọ́rọ̀ bá jù lọ kì í dá sọ̀rọ̀ ẹni tó bá ṣe dédé ọ̀rọ̀ yóò máa pẹ̀tù ní ẹnìkan ṣoṣo tó lè yanjú ọ̀rọ̀ òun lẹni tó ju ọ̀rọ̀ lọ kí ni pírọ́blẹ́mù yín pẹ̀lú ọ̀rọ̀ mufti ṣé fẹ́ràn mufti ni ẹ fẹ́ràn mufti wàláhì làásì kódà ẹ jẹ́ sọ tọrọ fún yín gbogbo eléyìí tó ń gbé wá tó ń sọ yìí bí ìgbà tó fẹ́ fi mufti ṣe ẹ̀yẹ ni wàláhì ó fẹ́ fi mufti ṣe ẹ̀yẹ ni òdodo lọ́gbọ̀n ìyẹn mufti tiwa ló sì kájú ẹ̀ ó gba honorary PhD níbì kan ó fẹ́ fi ṣe ẹ̀yẹ ni ó fi mufti ṣe ẹ̀yẹ ni ọkàn mufti lábùkù ni mo fọlọ́n tó dábẹ́ mufti ṣe ẹ wá ń bọ́ ta ẹ̀ ń tàrà ha kà á nà kó tó da fẹ́hún anil mufti wal amru khilaf dhalik yọrọ sí ni wàláhì tàláhì yọrọ ni wàláhì tàláhì yọrọ ni gbogbo ayé ló máa ń tí bẹ̀lẹ́ mi gbogbo ayé ló máa jà ń tẹ̀ ń jà gbogbo ayé ló máa bínú tẹ̀ ń bí kí ni pírọ́blẹ́mù yín mo wà ń program kí ni pírọ́blẹ́mù yín kí n wàhálà àtẹ́sí yín náà kí lè tẹ̀ wọ́n fún wa wọ́n ní wọn ò kéwú yanjú la ilaha illallah alẹ́ ni ó bá léèbú yẹn o mùdírò kéwú yanjú ẹni ó bá léèbú yẹn o sábà pé tí sọ̀rọ̀ mùdírù ni wọ́n máa dictate fún ní Maulana Mudir al-Markaz ẹni ó bá léèbú yẹn mùdírù ló ń sọ wípé ọba àlọrin òfin dẹ̀ndẹ̀wù rẹ̀ jẹ́ muftiri wọ́n á fi ẹni tó ní secondary certificate wọn ò fi jẹ́ muftiri ẹni ó bá léèbú yẹn ẹni tó bá léèbú la kì í bú yẹn ẹ̀yin àgbààgbà dàbíyà ẹ pé ọmọ yẹn ẹ wọnú ẹ ó fẹ́ ti ọ̀pá bọ ìsà bí èèyàn bá kí ọ̀pá bọnú o yóò rí ti bẹ́ẹ̀ tí èèyàn bá kí ọ̀pá bọnú o wàláhì yóò rí ti bẹ́ẹ̀ ẹ pé kẹ wọnú ẹ torí tọlọ́n tó bá jásí pé lóòótọ́ ìtẹ́ ẹ̀ máa lọgun rẹ̀ fáyé ìní ń bẹ lọ́dọ̀ yín tòótọ́ ìpè èyí fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ tó bá yẹ pé lóòótọ́ ni tó bá yẹ pé lóòótọ́ ìtẹ́ ẹ̀ máa wí fún gbogbo ayé ó ní pé kí nǹkan máa rọrùn kí nǹkan máa rọ pẹ̀sẹ̀ ilẹ̀ yín máa wá káàkiri ẹ pè é kẹ wọnú ẹ torí tọlọ́n torí tẹ́ ẹ̀ bá wọnú ẹ nǹkan ó bàjẹ́ o gbogbo àwọn tí wọ́n já àwọn tí wọ́n súnmọ́ mi àwọn tá a mara wa àwọn tá a jẹ́ bí ẹ̀gbọ́n àbúrò àwọn tá a jọ rẹ̀ káàkiri tí wọ́n jẹ́ àdàbíyà lérí ọ̀rọ̀ yìí tó ṣẹlẹ̀ ń jọ́sí gbogbo wọn pátá ẹni mo pè tí mo sì bẹ̀ wọ́n tí mo sì sọ ohun tó fà á tí mo torí ẹ̀sìn tí mo sọ fún wọn mo ní wàláhì mo fọlọ́run mo fi bọ́ra ẹ tẹ́rí tí mo ṣe ń torí kí àtúnṣe kó lè bọ́rọ̀ ni wọ́n ní bí ibò mo ní nà lápèjúwe nísìn èmi àtẹnìkan jọ ń jà ẹni yẹn ò tó mi lọ́jọ́ erí ètò òun wá ń bú èmi wá ń bú bàbá rẹ̀ òun ń bú mi èmi ń bú bàbá rẹ̀ sẹ́ẹ̀mọ̀ yí pé lópin ìgbà tó bá já sí pé èmi náà nísìn bú ìjà yóò máa kọ̀ntínú náà ni ní ìjọ tó bá ti fọn pọ̀n rí bàbá àtèmi náà níjọ́ nìjà ó pin wàláhì nítorí tí gbàánu mo fa Al-Qur'ani ni mo fi búra nítorí inú tí kì í bá sì ṣe pé nítorí inú tó fẹ́ pé ìfẹ́ parọ́ nu èmi lọ lọ́nu nítorí inú ẹ wo ìgbà tí àwọn ọmọ burúkú yìí tí wọ́n ti ń bú Mùdírù bọ̀ tí wọ́n fi wọ́n ta yín bàbá tiwa nù khalifa tiwa nù àwọn ọmọ wa sọ pé àfẹ́ kí wàhálà ṣẹlẹ̀ kàkà táwọn fi kọjú sí al-Khalifatul Adabi àwọn láàmà kọjú sí àwọn àdìgbé kíní yẹn ò ká wọn lọ́wọ́ kó ń pọ̀ sí ni n tó fa ti gbánu gbogbo ẹni tí n bá ṣẹ̀ fún ti ti gbánu ni kó dákun kó má ṣàfẹ́rí jẹ̀mí torí tọ́lọ́ wàláhì tàláhì tó bínú àmọ́ mo fọba tó dá mo fi búra ìmí ti tó fẹ́ ṣẹlẹ̀ o
báyìí o ìmí ti tó fẹ́ ṣẹlẹ̀ o báyìí o ṣẹgbọ́n bá ìmí ti tó fẹ́ ṣẹlẹ̀ o ó wá pọ́síbù kẹ́lẹ́ yìí tó fẹ́ ṣẹlẹ̀ yìí wá ṣẹlẹ̀ kí gbogbo ẹ̀ padà wá fọ́pọ̀ yányá ẹsẹ̀ máa bú mùdírù ká máa wò yín ẹsẹ̀ fẹ́ máa bú mùdírù ká máa wò yín principal secondary school kìnìkan secondary school ẹ wá mú principal secondary school kan jáde ní gbogbo ilẹ̀ Yorùbá àti gbogbo Ìlọrin lápapọ̀ tẹ́ ẹ fẹ́ fi ṣeré rẹ̀ ẹ̀yin náà mú jáde ẹ bọ́ sí nẹ́ẹ̀tì kẹ́ ẹ sọ lédi nẹ́ẹ̀tì ẹ bọ́ sí nẹ́ẹ̀tì ẹ sọ kẹjá yé gbọ́ yín ẹni ó bá lè bu la kì í bu yàn bọ́rọ̀ mi ó sì máa fún taarọ̀ yìí nù torí wípé kì í tí dìjà báyìí kọ́lọ́ máa jò dìjà.